Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá à ń gbọ́ òun ni ọ̀rọ̀ àǹtí wa A àti àǹtí wa Fashion. Wọ́n ní wọ́n ń jà nínú palace lórí Prince of the Source. Bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa Fashion ní kí ló dé tí àǹtí wa A máa ní ọmọ tòun òun ni Prince of the Source. Wípé ń bo ló ti rí Prince of the Source, wípé òun ò fẹ́ gbọ́ irú ọ̀rọ̀ báyẹn mọ́ lẹ́nu ẹ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n dẹ̀ ní pé ó sọ wípé nítorí pé òun wá láti Ilé Ifẹ̀, wípé ìtorí ìyẹn, wípé ọmọ tòun ni Prince of the Source. Wípé gbogbo ọkùnrin tó ṣì ń bí, wípé kò sí èyí tó jẹ́ pé ìyá wọn ó wá láti Ilé Ifẹ̀, pé òun ni òun ṣẹ̀ṣẹ̀ bí Prince fún kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, àfi kó má jẹ́ òótọ́ lọ́rọ̀ yìí, àfi kó má jẹ́ òótọ́. Báwo ni wàá ṣe sọ pé ìwọ ló ṣẹ̀ṣẹ̀ bí Prince fún kábíyèsí? Nígbà tí mo tún gbọ́rọ̀ yẹn, mo ní nǹkan máa ń ṣẹlẹ̀ ní inú palace bàbá wèrè ńlá o. Wípé ìwo tún ni àǹtí wa ayé tún gbé jáde. Wọ́n ní àǹtí wa Fashion ní òun ò fẹ́ gbọ́ o, wípé kó má ever sọ pé nítorí pé òun ò wá láti Ilé Ifẹ̀, wípé ọmọ tó ń bí kì í ṣe Prince of the Source o. Bí wọ́n tún ṣe gbé àṣà Prince of the Source, bí wọ́n ṣe gbé yọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé oríṣiríṣi la máa rí nìsín nígbà tí àǹtí wa ayé ti ní Prince of the Source òun di ọmọ tó. Bẹ́ẹ̀ náà ni a tún gbọ́ pé àǹtí wa wọ́n ní àwọn náà fẹ́ ṣe surrogate o. Wọ́n ní surrogate táwọn fẹ́ ṣe, wọ́n ní ìbẹta làwọn fẹ́ bí ń títà wọn. Wọ́n ní wọ́n gbé ọ̀rọ̀ surrogate wá sọ́dọ̀ bàbá wẹ̀rín ńlá. Wọ́n ní bàbá wẹ̀rín ńlá lé wọn tèfètèfè ní o. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí àǹtí wa ayé ṣì wà ń bẹ̀, tó jẹ́ pé ó sì dá wàhálà sílẹ̀. Tí Queen Naomi ní pé kábíyèsí ò fi tó àwọn létí, wípé kábíyèsí kò gbé ìgbésẹ̀ yẹn ni. Tó jẹ́ pé everybody ló ṣì ń bẹ Queen Naomi báyìí. Àti ìmọ̀ ibi tí ọ̀rọ̀ yìí máa já sí. Àǹtí wa tó wá gbé tiẹ̀ jáde. Ó ní pé òun King of the Source ni tọmọ tòun o. Ẹ̀yin èèyàn lè rí pé èyí tó lágbára. So àǹtí wa ní òun fẹ́ ṣe surrogate mom bẹ́tà o. Wípé bẹ́tà lòun fẹ́ ṣe ní tòun, wípé òun ò ṣe yọkùn. Wọ́n ní bàbá wẹ̀rín lò tí ẹ̀ dá lò. Ní bàbá wẹ̀rín lákàn wò ó ni. Pé wọn ò fún lésì kankan. Nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, kábíyèsí ò tí ì mọ ibi tí ọ̀rọ̀ yìí máa já sí. Gbogbo wa náà là ń bẹ Queen Naomi pé kí wọ́n má ṣe bọ́n ṣe fún un, kí wọ́n dáríjì bàbá wẹ̀rín ńlá. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV kí yín. Adúpẹ́ àtọ̀gbọ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin. Mashola Gist TV ń kí yín. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ kàn sí wa ní masholagist@gmail.com. Tẹ́ bá ní ìpolówó ọjà ohunkóhun, a máa bá yín polówó. Ẹ má gbàgbé kẹ́ subscribe, kẹ́ dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ wọ̀, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Mashola Gist TV kí ẹ̀yin èèyàn lé. Wọ́n ní màmá wa Esther Ajayi, wọ́n ní wọ́n pe Queen Naomi o lórí ọ̀rọ̀ kábíyèsí. Wọ́n nítorí bàbá wẹ̀rín ńlá ní kí
màmá Esther Ajayi báwọn bẹ̀ Queen Naomi. Wọ́n ní wọ́n dẹ̀ bá Queen Naomi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ. Wọ́n ní wọ́n sọ fún Queen Naomi pé kí Queen Naomi ní sùúrù, wípé kò sí ìgbéyàwó àti ìrẹ́pọ̀ ọkùnrin àti obìnrin tí kò ní require sùúrù, wípé sùúrù lèèyàn fi ń gbélé ọkọ o. Wípé kí Queen Naomi rò wípé láti ìbẹ̀rẹ̀ làwọn ti ń sọ fún Queen Naomi wípé wọ́n ní nǹkan pàtó ṣe nínú ayé kábíyèsí ni, wípé bátù wọn gangan kọ́ ni wọ́n wá jà nínú ààfin, wípé bí kì í ṣe bátù kábíyèsí, wípé kí Queen Naomi kan fi ọ̀rọ̀ yìí kan fi ṣe oṣù, wọ́n fi para, kọ́ má bínú sí kábíyèsí, wípé kò sí ẹni tí kò lè ṣe àṣìṣe, wípé ọ̀rọ̀ yìí wípé àwọn gan ti bá kábíyèsí sọ̀rọ̀ pé ó rú kábíyèsí lójú nítorí pé àǹtí wáyé wọn ò dídì sọ fún kábíyèsí pé kábíyèsí rẹ̀ pé bíi ti tẹ́lẹ̀ ni, tó jẹ́ pé wọ́n ní wọ́n máa lóyún, tó jẹ́ pé tó bá tún yá oyún ìyá tún lọ. Wípé sọ kìí ṣe pé bóyá àwọn mọ̀ọ́mọ̀ fi ọ̀rọ̀ yìí pamọ́ fún Queen Naomi, wípé bí àwọn ò ṣe ka ọ̀rọ̀ yìí kún nígbà tí àǹtí wa sọ òun nìyẹn, pé àǹtí wo òde jẹ́ kó mọ̀ wípé nǹkan báyìí ó ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní màmá wa Reverend Mother sọ. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí ó gba sùúrù o. Ẹ̀yin èèyàn lé àdúrà ni mò ń ṣe fún Queen Naomi pé kí Ọlọ́run bá mi tu ọkàn wọn, kó fi ọkàn wọn kó bá mi mú wálẹ̀, nítorí pé èmi ò fẹ́ kí wọ́n kó bàbá wẹ̀rin ńlá. Èmi ò wà ní inú àwọn tó máa ń tẹ́ pé kí obìnrin fi ọkọ sílẹ̀ àfi tó bá yẹ pé ọkọ yẹn abuse obìnrin. But bàbá wo abuse Queen Naomi, ipe bóyá wọ́n maltreat wọn, wọn ò tọ́jú wọn, wọ́n lù wọ́n. Tó bá jẹ́ pé yẹn wà ńbẹ̀, a lè sọ pé kán kọ kábíyèsí, ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà ńbẹ̀ yìí, tó wà ńlẹ̀ yìí, kan ní sùúrù. Sùúrù ló lè yanjú gbogbo ẹ̀. Kò sí ọkùnrin tó perfect láyé. Téèyàn bá wá ọkùnrin tó perfect èèyàn ò lè rí. Ẹ má jẹ́ ká tanra wa, ilé ọkọ náà làwa náà wà. So Queen Naomi ẹ ní sùúrù, gbogbo ẹ̀ máa níyanjú. Ṣé gbọ́? Gbogbo nǹkan tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ ni kábíyèsí máa ṣe fún yín ní agbára Ọlọ́run. So kò jẹ́ bó ṣe jẹ́, bí màá ṣe fi ìdí gist yìí lélẹ̀ lénìí nìyẹn. Tó bá tún yá, tá bá tún gbọ́ ẹ ní update, a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde. Ọlọ́run aláàánú á bá mi wà pẹ̀lú yín o. Gbogbo ẹ̀yin new subscribers, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin new subscribers, ẹ ṣé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gbogbo yín pátá, Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, yẹn ní tọrọ jẹ, ní tọrọ mu o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.